ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم أولا قبل المقدمة يومي هلا وسهلا الشيخ الإسلام شكرا جزيلا أنا سعيد بلقائك وأنا سعيد برؤيتك أبلغ تحيتي إلى جميع أفراد عائلتك أشكرك شكرا جزيلا. Mo kí bàbá oníkan ní kí n púpọ̀ nítorí pé àwa là ń ṣe nǹkan. Mo ti kí ọmọ náà pé Ọlọ́run tó ṣe báyìí. Ẹ jẹ́ ara sáré kí àwọn àfáà mi nítorí pé ìfẹ́ jẹ́ kásìkò lọ. Bàbá wa Ajibi, bàbá wa ní àfáà wa ní Ọlọ́run. Ẹ má bí lánàá kúnlẹ̀ kí pé ẹ̀rọ kásìkò lọ à ń lo táìmù tó jù bẹ́ẹ̀ lọ ní kílọ̀bù. Ọlọ́run ayé ní àkànjú sẹ́lẹ̀tọ̀ fún wa. Àkànjú àwọn tó dẹ̀ tẹ̀lé mi wá bí náà wọ́n mọ̀ pé bọ́ọ̀rọ̀ tèmi ṣe rí nù. Àkànjú sọ̀rọ̀ lọ kílọ̀bù ẹni pé ẹ mọ̀ nìṣó ń bẹ̀ ni. So Al-Qur'an ẹ mọ̀ nìṣó ń bẹ̀ ni. Ẹ má kọjú. Bàbá kí àwọn àfáà mi Ajibi ipò tó ń gbé iṣẹ́ Ọlọ́run ní ìdàkùn mi. Nígbà tí Ọlọ́run ṣe fún yín Ọlọ́run ní ìdàkùn mi. Àwọn máa rí àwọn máa dùn ní ìdùnnú òní kò lọ́rọ̀ wa. Wọ́n á kí bàbá wa Sheikh al-Islam bàbá wa Haynu Rahman. Ní pé Ọlọ́run bá wa kí bàbá náà bàbá dáadáa ni bàbá rẹ ni kódà kò ní ọ̀dọ̀ bàbá náà. Ọlọ́run gbogbo ibi tí wọ́n wà báyìí lónìí bàbá máa dúpẹ́ ni. Alhamdulillah. Báwọn àríṣẹ́ rẹ̀ sílẹ̀ láyé. Alhamdulillah. Ṣé wa dọ́kítọ̀ dọ́kítọ̀ Alham ṣé wa Abdulgafar bàbá tó kò láyé mo ti máa pè ní ṣe kò yẹ kó bà yín lẹ́rù mo ti máa sọ́ńdà náà. Nítorí pé Ànábì sọ fún ayé pé alimatu mahaba ènìyàn máa bẹ pẹ̀lú olólùfẹ́. Ṣé wa dọ́kítọ̀ iṣẹ́ tẹ gbé dání Ọlọ́run ní ìdákùn bẹ́ẹ̀. Ẹ bójú bàbá jẹ́ ẹ tún ẹ̀yìn wọn ṣe ni Ọlọ́run kò ní dùn yín ládàá rẹ̀. Lọ́kàn láàyè ayélujára mo kí òun lọ́rọ̀ kí owó tẹ kí ó gba wọn láti Aynu Rahman ẹ bá mi kí gbogbo wọn tẹ bá délé ṣe òun ẹ ṣe gidi kan tẹ wá síbi. Wọ́n á kí mùkádàmù wa Sheikh al-Islam mo kí ẹ ti ṣe ọ̀rọ̀ inú mi dẹ̀ dùn gan Ọlọ́run àti pápádé ti pẹ́ Ọlọ́run ní ṣe lé ní àdínmí àti títà bá lọ́wọ́ gbé fẹ́ yìí náà Ọlọ́run ní dákò bẹ́ẹ̀ bàbá wa ní yín Ọlọ́run ní da ipò náà kò lọ́wọ́ yín lọ́kàn láàyè ayélujára ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àti àwọn àwọn ayélujára àbí wọ́n dàgbọ́ kọ́dún kan ló dàgbọ́ tó méjì tá a fojú kanra wa nígbà tí ṣe wà dodo fún wa àbí ìkọ́ àdáàtì ń wá fún mi pé ó ti pọ́ ọdún kan àbọ̀dún méjì bí ọdún méjì àbọ̀dún kan ni ọdún méjì àbí alhamdulilah mo kí mo ti kí gbogbo àwọn ìjẹ̀rẹ̀ yìí jọmọ́ wa náà ẹ bá mi káwọn màdàmú tẹ bá délé ẹ̀yin yá wa mo kí yìí o iṣẹ́ ìtẹ́jọ́ ọlọ́wọ́ fún àlùbáríkà ẹ̀yin bọ́dà wa tàbí ọjọ́ bá kan náà a kí yìí o iṣẹ́ ìtẹ́jọ́ ọlọ́wọ́ fún àlùbáríkà inú ọ̀rẹ́ níwà tí ṣe ọlọ́dọ̀ yìí púpọ̀ ṣe òwe ìyá yẹn tọ́ fún mi ní àkùnrin àti àmẹ́tẹ̀ àbáàdó ṣe nǹkan. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Muhammadu miftahu futuwati sayyidi. وآتني سرك رسولا مقدما. Ọ̀gá dúró tí o bá dà a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ipe pè wá ní pé ìbínú àbí pé ìbànújẹ́. Alhamdulillah. Àwọn bàbá tó jókòó yìí ọlá kọ́ lẹ fi pè wọ́n ìdùnnú lẹ fi pè wọ́n. Alhamdulillah.
tó bá jẹ́ kọ́lá ni ọlọ́lá ni yín àwọn náà sì lọ́lá. alhamdulillah. ṣùgbọ́n ẹ wá bá ń dúpẹ́ tí kọ́lọ́hún ọba ṣoore fún mi. alhamdulillah. àáfàá ní ṣé oníwàásí ní àáfàá àgbà tún ní yín fún wa. nígbà tí ẹ ṣègbéyàwó mo ti tọ́pìkì kan fún yín mo ní ìyàwó àwọn àáfàá. ṣùgbọ́n lónìí ọmọ àwọn àáfàá. Allahu akbar. ẹ wọ́n dára wọn fún wa. وآتِ لسلك الرسل ختما مقدما. ọmọ àwọn àáfàá tí wàá bá gbà ọmọ àwọn àáfàá rẹ tòní. The topic is the son of ulama. إنا لكل خبيئة من الله. ẹ ní máa fún wa ìwà bí ẹ jẹ́ kí ọ̀gbìn máa tún Just to lórí. know the topic. Just to know the topic. ok ìfọ́n ká fẹ́ Yorùbá dáadáa bí dáadáa bẹ́ẹ̀ ìfọ́n àbọ̀ máa sọ English lọ́dún ìfọ́n. ẹ̀yin yá wa ẹ kú oríire o alhamdulillah. ẹni bá làáfà kó kílẹ̀ kú oríire o alhamdulillah rabbil alamin. ẹni bá ní ṣéwù kó kílẹ̀ kú oríire o alhamdulillah rabbil alamin. nítorí wípé kò sí tẹ̀mí ayé tá a fẹ́ lò South Africa yìí ní òní bẹ́ẹ̀ Yorùbá ní ẹni Ọlọ́run yóò sọnù láyé. Allahu akbar. ẹ gbọ́ ṣéwù mi ọmọ àwọn àbá kì í tẹ́jú ọmọkọ́mọ ẹ gbọ́ lónìí àwọn bàbá dẹ́rì ọmọ àwọn ẹni Ọlọ́run ni wọ́n. Allahu akbar. káyọ̀ wá jẹ́ ẹ̀kọ́jọ́ ọmọ ẹni Ọlọ́run ó tún wá dé South Africa ó tún wá gbé sí Ọlọ́run dání ẹ jẹ́ ká kí o. wọ́n lọ́ máa kó ìjọba kan lọ ọmọ kan ju ọmọ kan lọ. gbọ́ mi àwọn bàbá dẹ́rì ẹni bá fojú pa wọn rẹ́ ó fojú pọ̀ lọ́wọ́ bá rẹ́. إنا لكل خبيئة من الله. èyí tí mo fẹ́ sọ náà ni pé tá a fọ àbá bímọ tó náà sì tún wá jẹ́ ẹni Ọlọ́run kó kí rẹ̀ kú oríire. tí wọ́n bá gbà ìmọ̀ bá yín ti dúpẹ́ nù. ìmáàmù bàbá wa àgbà àdúṣàrí ìmáàmù àgbà ni wọ́n tún wá bí èèkàn kalẹ̀. àwa yìí náà dúpẹ́ tí wọ́n lọ èyí dọ́kítà ní àbá ájì bámsì ní mùkájàmù wà ní gbogbo wọn yìí ẹni Ọlọ́run ló bí omi wọn pátá. àwọn anìkìlọ̀ láwọn àbá ẹlẹ́ni máa béèrè pé ẹni dẹ́kìlọ̀ àwọn àbá ní South Africa mo ní obìnrin rẹ̀ léèrè ṣé èyí tá à ń ṣe kò tó ẹni bí ọba ti rárẹ̀ nínú ayé ọlọ́wọ́ àfà ni ẹni bí ọba ti rìn tí wọn bá ti kó mọ́rọ́gà ọlọ́wọ́ àfà ni kódà ẹlòmíì ń bẹ nínú ilé lónìí ó ń bẹ ní kéde nínú ilé kọ́kọ́ o inú ilé láwọn pè dèndéńdélà àwọn àfà ló bínú sí. ó ní ṣé òwò ni a ní kí wọ́n tó bàbá tó dá àtàlà àtúkẹ̀ ìlú kan tó bàbá tó bàbá tó bí àwọn àfà ni tẹ́ bá wo àwọn tó máa ń rí àwọn àfà mi ọmọ àwọn àfà mi. nítorí pé ọmọ àwọn àfáà mi ò yáre èmi ò sì ní yáre àwọn tí ò yáre nínú àwọn ọmọ àfáà Nàìjíríà ó làwọn tẹ ní wọn fa igbó yẹn tó máa ka ìdí kankan báyìí. rasuluhu minal mawla wa dama lamu yakun. ọkẹ́ ẹ̀nẹ́bì àwọn ọmọ sàábì kan àwọn ọmọ kọlọ́bà ẹ̀nẹ́bì wa Muhammad wọ́n ní ya Rasulullah wọ́n ní ẹ̀nẹ́bì kọ́ wa sọ̀rọ̀ ẹ̀nẹ́bì ní ẹyọ ọmọ yìí níta ẹ bá lè ti fáwọn òbí yín náà ní pé ẹgbẹ́ wọn sí wọn lẹ́nu tábà bá bímọ tó bá dọ̀rọ̀ sí lẹ́nu gbogbo ń tàfà àti níṣẹ́ ni ó máa lé kúrò lójúmọ́ ọjọ́ ayé ni tó bá jẹ́ pé a bá ṣe ìrìn tí ò dá ní South Africa yìí ni àwọn òbí wò lè rìn dàmú àbí mo pàrọ̀ lè yá àgbàlagbà àwa wá gbé sí ẹ̀wọ̀n dání amúdúró ẹja kíra kó oríire. ṣùgbọ́n ọmọ táwa bí anábì ní máa hukukihi liwalidayni. A'udhu billahi minash shaitanir rajim. Liwalidayni. anábì ní kí lójú sí ọmọ táwọn òbí rẹ̀ láyé. ẹ wọ́n gbọ́ àjọyọ̀ láti dà sí ìdùnnà. hukukihi liwalidayni. Ànábì ní ọmọ tá a bí nílé kéwú àrè ọ̀dàgbà nílé kéwú afọlọ́hún ọba mọ́ ó ti dáyé tán ó dàgbà tán ó tún wá kú ní Nàìjíríà kò wá dé South Africa yìí olóòkìrun mọ́ ọmọ àlè ní ó láyé òkúkìrì wàlíláyé ọmọ tá a fi ìsìláàmù mọ̀ nílẹ̀ Nàìjíríà
bàbá rẹ̀ sì tẹ̀rẹ̀ láyé ó wá dé South Africa yìí ó nítorí pé kò sí fẹ́ South Africa o ó nítorí pé àwọn ẹgbẹ́ òun lówó àbí kóun náà sá gbogbo ọ̀nà tí ó fi lówó àwa gbogbo ọmọ bẹ́ẹ̀ ò kírun mọ́ ọmọ àlè ni ọ́ láyé máa kú kì í wà nídáyé tó èyí bá sọ máa lè ní àwọn òbí tó bí ọmọ ti tẹ́ẹ̀rẹ́ kalẹ̀ ìwọ òsì wa músẹ̀ wọn kó o dega nítorí pọ́jọ́ kan ń bọ̀ ọlọ́ni ẹni tó bá kọ èyí sí orúkọ èmi ọlọ́run ọba tó o bá ń ṣe lọ́run ọba ìtẹ̀mí ayé rẹ̀ ó dùn bó o bá yọdún sáwọn ọmọ ẹni ọlọ́run ọba àwọn àfáà nínú South Africa yìí gbogbo tó o bá dáwọ́lé yóò mọ̀ yọrí sí rere bó bá wá kọ̀ gbogbo wá sọ pé òní gbà òní gbọ́ òsì ní ṣètò ọlọ́run ọba ọlọ́run wa da ọ̀rọ̀ rẹ rú. máa kú kí ni wà ní dáhé ni. Ànábì ní Allah. ẹ bá gbọ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́. نبيكم بأكبر الكبائر. Prophet Muhammad, peace be upon him, said, can I tell you one of the greatest things in the world? Allah نبيكم بأكبر الكبائر. Ànábì ní kó o fa ijó kójú rí o máa ràn káwọn àfọ bẹ́ẹ̀ ṣe láti kó o máa gùn wá mẹ́lẹ̀. Ànábì ní lè ṣe àgbákò ẹ̀. Má tọ̀rọ̀. Allah نبيكم بأكبر الكبائر. Ànábì ní kó oríṣẹ́ wa dọ́kítọ̀ mo ṣe dúró mo ṣe wọ ṣẹ́ẹ̀tì yìí wọ́n mọ̀ láti fi iṣẹ́ ni. Mo wá ní àwọn ọdún pé àṣẹ òlẹ́ ní mọ̀lọ́dá ṣé wo ṣẹ́ẹ̀tì wọn wọ̀ náà kó wá dá ojú wọn. Ànábì ní èyí tó ṣe àgbákò ẹ̀jẹ̀ ó ti yà ní ó ti yà. نبيكم بأكبر الكبائر. Prophet Muhammad, peace be upon his head. Can I tell you one of the greatest things in the world? الشرك بالله. Number one, al-ishriku billahi. To put anything with Almighty Allah. الشرك بالله. If you worship any other God except the creator of the universe, Allah subhanahu wa ta'ala, you have already performed shiriku. الشرك بالله. Prophet Muhammad, peace be upon him, he said that the greatest thing in the world is to associate anything with Almighty Allah. الشرك بالله. And the number two, وحقوق الوالدين. The number two is to not listen to your parents. Kò má gbọ́rọ̀ sáwọn òbí ẹ lẹ́nu. وحقوق الوالدين. Bàbá wa ṣe wà bá àjàní. Ẹ̀wọ̀n ọdún tí wọ́n ti ń bá bọ̀. Mo yà lórí pé wọ́n fẹ́ ṣe ìsìlámù láyé. Wọ́n ń pè èèyàn tẹ́sìn. Wọ́n tún wá bímọ. Béèyàn bá bá rírú àwọn ọmọ ẹni ọlọ́run tó jókòó yìí. Àwọn fojú pa wọn rẹ̀. Ọlọ́ni látara ìyẹn tó o tún ṣe náà àlè ìṣiríkù. Billahi. Wọ́n ti ṣẹ́kọ̀ọ́ sọ́wọ́ ọ̀pọ̀ náà nù. Nínú pé ọmọ ẹni ọlọ́run tó bá ti lè fojú pa wọn rẹ̀. Ó ti ṣẹ́kọ̀ọ́ nù. الشرك بالله. Allah subhanahu wa ta'ala said, وَمَنْ أَرَادَ عَنْ شِكْرِي وَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى. الشرك بالله. Ọlọ́run ní ẹni bá tẹ́rí kù nínú ìrántí èmi ọlọ́run. Inú ìrántí ọlọ́run ọba ní kókó oníṣẹ́ àwọn àfà. Wọ́n ní tí èrò onífẹ̀ẹ́ ṣé o wa gàfáà nìyí ṣé o rò pé bẹ́ẹ̀ mùkátà mu alẹ́ onífẹ̀ẹ́ ṣé o rò nífẹ̀ẹ́ ọ̀bẹ wa ṣé wa adébíyì ni àwọn ní kí ló fẹ́ lára wọn gan náà ìwọ́n ní má ní ojú inú ẹni bá ní háìlì ní yàkínì ìdímọ̀ ní yàkínì ń bẹ̀ nínú pé nígbà tó lọ́wọ́ bá gán pín kan nínú súrà kan ó pín pé aláwọ̀ mọ́níkàlì mọ́níkùtù ní mọ́níkàlì mọ́ kàṣáàbù ó wá ń sọ pé ó wà lẹ̀ awálù wà lẹ̀ ákírù wà sọ́ọ̀hírù wà lẹ̀ báàsìnù ẹ̀mí ọ̀dọ́ wọ́n ní pé èmi ni ọba dáńdá ọba àkọ́kọ́ ni mí ọba àjẹyìn ni mí ọba ní èmi ní ọba dáńdá èmi ni ọba akọ̀rọ̀
tí wò bá lójú inú ó yẹ kó ó yẹ kí tìta rẹ máa sọ fún ẹ pé tẹ́ni wọ́n tẹ̀ wá múra àfà lọ́mi èyí táwọn èèyàn fi pọ̀ fún nínú South Africa inú. Al-yushriku billahi. nípa yín pé kó máa tẹ ìṣẹ̀yí àwọn máa fà kó máa dìgẹ́tì àwọn àfà tó jókòó yìí wọ́n máa dára àfà wọ́n ni wọ́n lè má kọ́ gbọ̀ngàn nù ọdún mi rẹ̀ nù mí tí ò wà ní dọ́kítọ̀ ní bàbá mi àwọn afa ni àwọn òsèlú spiriti ó ẹ̀gbọ́n mi ni. wá oògùn òkè ìlíwà àlìdáìní. ẹ jẹ́ kó àwọn àfa Nàìjíríà ẹgbẹ́ wọlé ẹ jẹ́ kó wọlé nítorí wípé ètò bàjẹ́ jù wọ́n fi àwọn tó jókòó yìí àwọn tó ní kàfà ni. bẹ́ẹ̀ lómi tó bá tẹ́lẹ̀ pé club rẹ̀ ti fẹ́ ṣe lémi lónìí ẹ̀ẹ́dẹ̀ lójú báyìí lọ. ìjọba kí ta ni wà àwọn àfa ni àti ní wọ́n sọ náà àánà kéwù ẹ ti máa wọ àwọn tí máa bú àwọn àfa àmì láyé wọ́n kéwù ẹ ti bá máa kéwù ní máa bú àwọn àfa ẹ tó bá kéwù ní máa rí àwọn àfa àfin ṣẹlẹ̀ tí yóò kéwù òun máa rí àlùbáríkà lára àwọn àfa kọ yóò bá ní àbúkọ́ lọ́dọ̀ àwa ẹ tí yóò kéwù yóò bá lọ́dọ̀ àwọn àfa ni nígbà wọn fẹsẹ̀ wá sí nìyí ẹ tó bá kéwù wá wá jókòó tó tẹ tó kọ́ lóò sí ọ̀rọ̀ tiẹ̀ ní ọ̀rọ̀ àfa òun yóò kọ́kọ́ dìde yóò sọ pé kò sí àyà kan tó ètò fẹ́ sọ tó wò sí mọ̀ òun tó tó tẹ́lẹ̀ kọ́lá mi sọ pé ní àwọn ìdáwọ̀ àtàjà kọ́ mi sọ pé àwọn tí wọ́n máa ń pàdánù àwọn àfà wọ́n pín pé nínú àwọn tí wọ́n pàdánù àwọn àfà ọmọ Ọlọ́run ọmọ àwọn àfà ni ẹlẹ́kẹ̀jì àwọn tí ń bá àfà àti ẹlẹ́kẹ̀ta àwọn ọ̀rẹ́ àfà jọ̀mọ́ nígbà tó bá tó ìsọ́dọ̀ àfà kí lẹ́nìyàn rẹ̀ nígbà tó ọmọ ẹgbẹ́ ni Ọlọ́run ọba ni ọmọ ẹni Ọlọ́run ọba ni tẹ́lẹ̀ àwọn àfa pẹ́pẹ́ méjì àfa tó kí ó dé ìsọmọ ni Ọlọ́run ẹjẹ́ àdúgbà fún ẹjẹ́ àrẹ ẹ̀sìpẹ́sì ẹ̀kọ́ báwa ẹ̀ bá débi ìkan ní ìsè ọmọ ẹni Ọlọ́run ọba ni wá ọmọ àfa ni wá tẹ́ ẹ̀ bá tẹ̀lé pàwọ́ alẹ́ àwọn àfa tí ò tẹ̀ wá jẹ́ ọmọ àfa gangan tó ti jẹ́ àfa ìmọ̀ jẹ́ àfa lásán oore ni fún wọn. tẹ́ ẹ̀ bá rí àfa kan tí tọ́gbà àfa kan ló bì tí ẹ̀ gbọ́ mi tó wá di àfa ẹja pọ́n lé pọ̀ àti pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí àwa yìí mọ́lẹ̀ kẹsẹ̀ wá mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀dà kádà rẹ pé kátó fi ṣe òlóbi wa àbí alẹ́ tí ṣe wò bí ẹ wá wò wọ́n sàpàdé mọ́ ẹ wá àwọn ọmọ Nàìjíríà lù wọ́n jìyà gbogbo tí wọ́n ń wá lọ síta wọ́n ń wá lọ síta ẹlẹ́sìn mi jẹ́mọ́ gbogbo tó mọ mùsùlùmí ń wá lọ sẹ́sìn mi ní South Africa ó ń bẹ lọ́wọ́ àwọn àfà. ìjọba máa fojú pa wá rẹ ẹlòmíì tòkòtò gidi lẹ kó máa wọ̀ díìsì gidi ẹ mọ bíi lẹ́fàì dísù ọlọ́run á nítorí pé o ti kó àwọn àfà o kó àwọn àfà lẹ́lùú yìí ọlọ́run ẹyọ dísù kó lọ́rọ̀ rẹ̀ àwọn àlọ́ sí ibà bá sáàdì àwọn akátó tòkòtò àwọn ata tòkòtò àwọn bá dẹ̀ èyí tó lẹ̀ tó pé ni a sì wá káàpù àwọn rẹ́kàpù èdè wọn á fi lé lórí kí ló dé fà á nítorí wípé ò nífẹ̀ẹ́ wọn when you love the man of God, Allah subhanahu wa ta'ala is going to show blessing on you. Allah Akbar. The first thing you're supposed to do in your life is to love the man of God. You cannot go to Almighty Allah directly without the people who know Almighty Allah. Allah Akbar. You know Almighty Allah. You don't know Him. When we close to Almighty Allah, we worship Allah subhanahu wa ta'ala every blessed day. Allah subhanahu wa ta'ala said, فَعَرِفُنِّ قَبْلَ أَنْ تَعْبُدُونِ وَمَنْ لَمْ يَعْرِفُنِّ فَكَيْفَ يَعْبُدُونِ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَانَ إِلَّا لِيَعْبُدُونِ. Allah said, know me before you worship me. If you don't know me, you cannot know how to worship me. Most of the people who embarrass our scholars in South Africa nowadays, they are behaving like a shaitan. Some of them, they come from Muslim background. 90% of them, àwọn ẹlẹ́rìí pé wọ́n máa ń yẹ̀ ṣe yé àwọn àfà. Ẹgbẹ́ báwọn àfà ṣe stress don me. Kò sí àfà South Africa kan tí ò gbìyànjú. Gbogbo àwọn tá a tún jẹ wọ́n tó jẹ wọ́n bí ní òní. Gbogbo wọn gbìyànjú. Jàmá ẹ wá wò ó. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn tí wọ́n kàwọ́ lé wọn lórí ni. Tí wọ́n máa wọ́ ṣubú, wọ́n respect àwọn àfà lọ. Ó jọ bí èrè ni kì í ṣeré, ó jọ bí èrè ni kì í ṣeré. Ṣé wà
wọ́n gbé àwọn àfáà tó wá South Africa yìí wọ́n gbé ẹ̀yọ́ ọ̀dọ́ wa ẹ lọ pọ́n wọn lé ẹlòmíì jìyà ní ìsìn ìyà lọ́sẹ̀kọ́ ní jẹ ìyà ikú takọ̀ àwọn àfáà ó bínú àwọn àfáà ó yẹ yí àwọn àfáà ń ta tó máa gbọ́ àwọn àfáà kẹta ọ̀nà àfáà kẹta sáfà nìyẹn ẹni tí òun bò ṣé lọ́kẹ́ta ní sáfà nìyẹn ẹ dẹ́kun ọ̀gbìn ẹ̀yọ́ wọn mùsùlùmí ẹ̀yin kọ́ ẹ̀yin ti gbà fọ́lọ́ wọn ẹ̀yin ẹni alápọ̀nlé ni yín èmi máa ti wá àti máa clarify ẹ̀yin kọ́ wọn náà wọ́n tọ́pọ̀ aláfà mọ́tọ́lásí wọn náà aláfà mọ́tọ́lásí wọ́n ní tákùlà kò tákùlà lọ́wọ́ mọ́tọ́lásí. jẹ́mọ̀ àwọn tí wọ́n máa yẹ̀yẹ́ àwọn àfà wọn làwọn tó kéwú wọn làwọn mẹ́ni ọlọ́run ṣùgbọ́n àwọn bàbá tó jókòó yìí ọmọ àwọn àfà ni wọn. jẹ́mọ̀ mo sọ pé ọmọ nínú ọmọ pa wọn eré tí wọ́n fún bọ́ọ̀lù sá àwọn ọ̀fà láàrin jọ láàrin ìṣẹ́kọ̀ọ̀dù. ẹ̀yin tẹ̀ ń dọ̀ mi eré tí wọ́n fún bọ́ọ̀lù sá bẹ́ẹ̀ ló ti dẹ̀ o àwọn bàbá wa yìí àwọn ṣéwà yìí ṣéwà abdulrahman àwọn bàbá wa mukadam yìí iṣẹ́ ọlọ́run wọn ṣe o o bá rí 1,000 kò fojú pa wọn yàtọ̀ sí pé bàbá wọn ṣẹ́ wọn kà dín lóru ni ìjọ tó yí ilé wọn náà ní ìwé ẹni ní ìwọ ṣàlá rẹ ẹ̀yìn náà lọ́ba ló mú ní ọ̀sẹ̀ o wọ́n bá dòru wọ́n bá láwọn àwọn ìyá tí wọ́n bá gbá etí ẹ̀ wọ́n bá tají láwọn gbùgbù lá alága náà dá bọ́ọ̀sì tó fà náà rẹ̀ sí ọ̀kọ́kọ́ àìmọ́ bọ́ọ̀sì ẹ̀ ọ̀nà fún ọ ní problem jama bẹ́ẹ̀ yẹn bá bínú àwọn ẹni ọlọ́run máa bínú rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run máa nífẹ̀ẹ́ rẹ̀ kí ló wá fọ̀tọ́ ọmọ mùsùlùmí ní jìyà jù lù kí má parọ́ fún yín òdodo kóró ṣé ń gbọ́ mi wọ́n yọ pé orò bá fọ́kọ̀ èyí tí bẹ́ẹ̀ lọ́wọ́ mi wọ́n lẹ́ ná èmi lọ ní pé kí n kan níwájú ẹ̀ mi bá yìí ṣe wá sí mi lọ́wọ́ tó bá ti dájú wá sí mi ó dìde ìmọ̀ ní ẹ bá mi wága fún ta ẹ fún ní ráìtì tí má ti parí wá sí tán wọlé padà mi ò ní pọ́blẹ̀ gbà pẹ̀lú ẹ̀ ẹ já pọ́n àwọn àfáà lé orí fábì ẹ já pọ́n àwọn àfáà lé lu yìí ẹ já respect àwọn àfáà gbogbo àwọn afáàtì bẹ́ẹ̀ nílùú yìí kò sí èyí tí ò gbìyànjú nàìjíríà ti rí bẹ́ẹ̀ mẹ́ ṣé wà tàyàtì ṣé wà sàlátàlá àwọn kọ́mẹ́ntì bẹ́ẹ̀ gbogbo wọn pátá yàtọ̀ sáyọ̀ sáyọ̀ àmì ìmọ̀tò ṣẹ́jọ́ mi gbogbo wọn kò sẹ́ni tí ò gbìyànjú ṣebí kí sọ́dọ̀ wọn bá ẹ̀mí wọn bàjẹ́ ni ẹ̀yìn tí ń bàjẹ́ àwọn gbìyànjú pé kó wọn bàjẹ́ kó ọlọ́mọ bàjẹ́ àbí ẹ̀yìn tí ń bàjẹ́ nígbà wà àti nígbà ọlọ́wà nífẹ̀ẹ́ sí jù báfa bá wa ra bọ́ bá wa wọ ṣẹ́ẹ̀tì gidi irú tí ọba ìwọ ní ìsìn ẹ̀rọ àgùntàn fi sọ́wọ́ ẹ̀rọ jíìtì gidi báwa mọ̀ tó nígbà wọn àfa ti rí owó olùsí ní ibi wọ́n náà ti rí owó jẹ. karabani ọmọ ní ọ ẹ bàbá ó mọ bẹ́ẹ̀ fún bọ̀dọ̀ àwọn àfa ti rí ọlá ọlọ́run ní ẹni tó bá kẹ́yìn sí ayé tó bá kọjú sí èmi ọlọ́run máa pàṣẹ fún ti jí ayé kó máa jẹ́ ènìyàn. àwọn àfa yìí fẹ́ wo yìí wọ́n kẹ́yìn sí ayé ni kò tẹ́ ṣé wọn ń sáfẹ́ ni àwọn afá náà lè ṣá àbò rẹ̀ kókó tẹ àbí lásán nípa àwọn náà lè ta ni sẹ́kù wa ikọ́ bẹ̀rù ọlọ́run níbẹ̀ láyé tiwa ni gọ́fì ẹni ní tí ọkọ̀ kọ́kọ́ yìí sì ni kò sí wọn náà lè sọ ọ́ lẹ́sọ̀ àwọn náà lè sọ̀nà tó bá ní búrọ́kì ni àwọn náà lè sọ àbí mo fara làbà tí wọ́n bá dá etí ẹ̀ ní ojú oorun tó nà bí lálà àwọn àfa lẹ́bàá tàbí bàbá wọ́n jẹ́ kó jẹ́ pípa tí ìṣòro bá dé lọ́tọ̀ wá máa bá àwọn àfa. èkejì sì ni pé ẹ̀yin dáa máa bá àwọn àfa tẹ́ẹ̀kàn gba oore tán tí wọ́n tẹ̀nà tún fún yín tí wọ́n ṣàtúrà fún yín tẹ́ẹ̀ lọ. súnmọ́ra jáde náà wà sí fàtàlà sáà bì í nà. wàá padà sí bó ṣe wà. ọlọ́run ìjọba ìfọ̀mọ́ yìí ká ti ń bọ̀ báàlù bì í nà àṣẹ ìtàsíláwò bí àkàmẹ̀lẹ̀ hákìmì. ọlọ́run àtẹ padà wàá díyàn yẹpẹrẹ yẹn padà. jẹ́mọ̀ nígbà tí kò dùn fún South Africa olùsọ́dọ̀ àwọn àfa o wọ́n tẹ̀nà tún fún ọ wọ́n ṣàdúrà fún ọ ọlọ́run fẹ́ dáwọ́ ẹ padà tẹ́lẹ̀ ọlọ́run àwọn àfa lówó ìmọ̀ ọ̀la wọ́n lówó tán ó sì kẹ́yìn sí wọn àwọn ará mọ́tò tuntun tẹ́lẹ̀ ẹni ló di owó mọ́tò àsọ́dọ̀ àwọn àfa èmi ẹgbẹ́ owó mọ́tò tán ti bá lọ́dọ̀ ẹ mọ́tò lọ́dọ̀ mi ẹni máa lọ ni nígbà tó bá wọn mọ́tò 2 million tó wá mọ́ náírà ni bàbá ẹ̀dá kẹ́ wá ń àdúrà lórí ìdààmú ṣé ọ̀nà àrẹ òbí ra mọ́tò wà ní ọmọ fún lọ adé tàbí àti máa lọ mọ wẹ̀ fún ní owó tó wà lọ pé ìgbà tó bá rí níjọ́ kejì ó ní onímọ̀ kìíní ó yàrá àwọn àbùgà èmi náà ó dà pé ọ̀nà àti àdìmú gàdá mi
ó lè mú ti sanwó sẹ́ fún mi ó sanwó sẹ́ ó sanwó sẹ́ àwọn akẹ́kọ̀ọ́ fún torí ọlọ́run ṣùgbọ́n tọ́nà bá ṣàánú yín ẹ máa ń ná padà fáwọn àfà ọlọ́run ẹ̀ sọ lóore ọ̀fẹ́ ó nítorí bá ṣe ló gbà èyí tọ́lá ń ṣe wọ́n lára àwọn àfà tó kàn ara bẹ́ǹkì kékeré kan jíwa kan bẹ́ńbẹ́ ọlọ́run kọ́kọ́ rí sáfù ẹ̀ nígbẹ́ ìdáàbẹ́ fún díẹ̀ yìí ẹ̀jẹ̀ àwò tí ó ṣẹ̀tọ́ fáwọn àfà. alijansahu li Rabbi ayi halahi rabbi wọ́n tó kà sẹ́wà. masha Allah. Ìwọ jẹ́mẹ́ ìwọ ṣàánú àwọn bàbá yìí mo máa ṣàánú èmi o dókítà ọ̀dọ́ wọn lọ kó mọ̀ polówó ọjà àwọn bàbá yìí ṣẹ́ ó fi àwọn afáàsì bẹ́ẹ̀ lù yìí pátá wọ́n gbìyànjú fún yín. Jẹ́mẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú tó bá ti torí lára wọn wọ́n máa kówó wọn lọ sí ilé ẹlẹ́sìn míì ẹlòmíì bàjẹ́ àwọn ni ó lè gbé dáìmì tí nàìjú bàbá yìí ó ṣiṣẹ́ àbí síbi àsábì tí wọ́n rà fún ṣẹ́ẹ̀gbọ́n mi tí ó ṣiṣẹ́ àwọn kó wà wá sọ́dọ̀ rẹ̀ wọ́n á ní ó kúnlẹ̀ wọ́n á gbàdúrà fún abánibẹ̀ ní ọlọ́run ti bẹ́ẹ̀ sì fún un rárá ó ti jẹrun ẹ̀hún ló jẹun ọlọ́run sì yọ lára rẹ̀ ẹ tọ́jú àwọn àfáà yìí ẹ sì fowó jẹ́ ìsìláàmù ga ẹ wò ní sáà yìí sáà kà yìí ẹ dákọ̀ mọ́sálásí tó tọmọ nàìjíríà ní ẹ dákọ̀ méjì lù ju nàìjíríà mùsùlùmí kan lọ. Shame to all the Nigerian Muslims in South Africa. Shame. Ọlọ́run tí ó rí bẹ́ẹ̀ ọlọ́run tí ó rí bẹ́ẹ̀ ọlọ́run tí ó ṣe ṣe ń gbọ́ mi ìmọ̀ ṣàkíran wà ìmọ̀ kàfúrà ọba wù yẹn gbọ́ o ọba wù yẹn wọ́n dà ẹni tó gbọ́ tí ó dà ẹni tó wù ní í ṣe o bisimilahi rahmani rahim bisimilahi babuna tabaraka itanuna yaati sakifunna kayi zanki fayatinna ami ayin kọ ami yatinna wọ́n tẹ̀lé akíkí kan fún láwọ̀ sẹ́mẹ́rẹ́ hàlìm ọlọ́run ọmọ náà tó ń gbọ́ jáde lónìí ẹ̀yìn tó àti orúkọ lónìí abdulhala ọlọ́run jẹ́kẹ́ bí ọmọ náà gùn ìdàgbé lọ́dọ̀ yìí ọlọ́run yóò bọ́lá yóò bá àtúbálẹ̀ ọ̀rọ̀ ó jẹ́ yàn fún àwa yìí ọlọ́run ẹ̀ náà padà sí ibi iṣẹ́ táwọn ilé ìlú kálukú wa ọlọ́run pàdé parí kàṣí àwọn tó ráyè wa náà ṣe tàwọn kan náà mọ̀ bí wọn pátá ṣé wa tẹ̀yà ti ṣé wa àbúrò nàìjíríà mùsùlùmí mọ̀ bí wọn pátá ọlọ́run wa kẹ́wọ́n gbé wọn nígbà tó ọlọ́run ṣe fún wọn ọlọ́run dákó mẹ́ ọ̀gá láàṣì dáṣílẹ̀ là bisimilahi rahman rahim amahamdulilahi wasalamutu bi hawalilahi wasalamutu bi bisimilahi wasalamutu alalahi walawla wala quwwata illa billahi aliyyil azim bisimilahi babuna abaraka idanuna yaati sakifuna kaisa kifayatina ami ayin kof ami yatina wasayaki fi kaum lawatamil halim bisimilahi rahman rahim हम तरजलहा हादानी हम तरजलहा हादानी हम तरजलहा हादानी फसजा कफी फाहु वाला फसने आलिम बिस्मिल्लाह الذي لا يدخلها باسم شيء في الحرب والله في سماء وسماء الحليم بسم الله الرحمن الرحيم باسم ربك الهلا الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المريا وجعل له غثاء حوا سنقرك فلا تنسى الا من شاء الله انه يعلم الجواب ومن يخفى قد يترك اليسرى فذكر ان بعد الذكرى سيذكر من يخشى ويتجنبها الاتقى التي يصلى على الكبرى ثم لا يموت فيها ولا يحيى وقد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والآخرة خير وحبك إن هذا لفي صحف الهلا صحف إبراهيم وموسى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بديع السماوات والأرض فإذا قدر أمرا فإنما يكون له كن فيكون إنما مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون هو الذي يحيي ويميت فإذا قدر أمرا فإنما يقول له كن فيكون إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون سبحانك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله